ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, tẹ̀lé wa nínú ọ̀rọ̀ rẹ, a ó máa yìn ọ́ títí. Ògo ni fún orúkọ rẹ, yẹ kó ní ìtumọ̀ kó sì sèso ìyè. Jésù Kristi Olúwa wa, àmín. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ní àná, bí a bá kíyèsí ní ẹsẹ̀ 18 ó ní èmi ó dìde, èmi ó sì tọ̀ bàbá mi lọ, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó ní òun kú lọ fún ebi. Àwọn alágbàṣe rẹ̀ ń jẹ àjẹyó, wọ́n sì ń jẹ àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú lọ fún ebi. Nígbà náà ló wí pé èmi ó wí fún bàbá mi pé bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ. Ronú ná nínú ọkàn rẹ, ẹ̀ṣẹ̀ wo ni ó rò wípé o ti dá? Torí olòmíràn yóò máa jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀, yóò ní ayé ń ṣeun. Olòmíràn yóò máa ṣe ara rẹ̀, yóò ní ọ̀tá ń ṣeun, yóò ní oṣó ni, yóò ní àjẹ́ ni. Kò dẹ̀ sẹ́ni tí ń ṣe, ṣùgbọ́n òun gangan fúnra ara rẹ̀, òun ni ó ń ṣe ara rẹ̀. Ìgbà yẹn ló lọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ sí nínú èrò rẹ̀ àti sí bàbá rẹ̀. Ó ní èmi ó dìde, èmi ó sì tọ̀ bàbá mi lọ, èmi ó wí fún bàbá mi pé gbọ́ o, torí tó bá dẹ́ṣẹ̀ o gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, kọ́lọ́run tó lè dáríjì ọ́, kó tó lè rí àánú gbà ní iwájú Ọlọ́run, kó tó lè bá ojú rere àti àánú Ọlọ́run pàdé. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá, yálà tó ti fi ahọ́n dá, tó ti fi ẹnu dá, tó ti fi ẹsẹ̀ dá, tó ti fi ìrìn dá, tó ti dá nípa jíjẹ tàbí nípa mímu. Ó ní èmi ó wí fún bàbá mi pé èmi ti dẹ́ṣẹ̀ níwájú rẹ o, èmi kò yẹ lí ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́, ṣùgbọ́n fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Wá rẹ ọkàn ara rẹ sílẹ̀, wá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run. Nígbà tó dé orí 20, ó sì dìde, ó tọ̀ bàbá rẹ̀ lọ. Ìgbà tí bàbá rẹ̀ rí, àánú ṣe, inú bàbá rẹ̀ dùn o, ayọ̀ ló ní kán lọ fi pàdé ẹ̀. Ó tẹ̀ sọ wípé kán lọ mú ààyò aṣọ, ó pọ́n lé gidigidi. Ẹ̀rí, wọ́n sì bẹ̀rẹ̀ sí yọ̀, wọ́n pa, wọ́n mu, wọ́n jẹ, nítorí pé ó rí àgùntàn rẹ̀ tí ó sọnù. Kò kà sí wípé kó máa lọ nítorí tí ó ti ṣẹ̀ sí òfin òun, ṣùgbọ́n ó ṣí ojú àánú wò, tí a bá wò ó sì dìde, ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí bàbá rẹ̀ rí ní òkèèrè, bàbá rẹ̀ àánú ṣe, ó sì súré, ó rọ̀ mọ́ ní ọrùn, ó sì fi ẹnu kò lé ẹnu. Ẹ̀rí, ọmọ náà wí fún un pé bàbá, gẹ́gẹ́ bí ohun tí ó ti sọ, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀, èmi kò sì yẹ lẹ́ni tí a bá pè ní ọmọ rẹ̀ mọ́, ṣùgbọ́n fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ̀. Ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó jẹ́ kí bàbá rẹ̀ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Ṣé ìwọ gan mọ̀ra rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀? Torí ẹni tí ó bá mọ̀ra rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, á ṣòro kó tó tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìjọ tí ẹni tí ó ya wèrè bá mọ̀ pé òun mà ti ya wèrè, ó sàn nìyẹn, ó dẹ̀ gbádùn níjọ náà. Tó bá mọ̀ ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ìrédé fún ọ, tètè ya tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kí o sì padà sí ọ̀dọ̀ Ọlọ́run rẹ̀. Wàá bá ojú rere àti àánú rẹ̀ pàdé. A máa tẹ̀síwájú tí ó bá tuntun di ọ̀la ní agbára Ọlọ́run. Orúkọ Jésù, bí o ti gbọ́ ọ̀rọ̀ yìí, kó ṣe ìyanu nínú ayé rẹ̀, kí ìmọ́lẹ̀ ńlá kó tàn fún ọ, kógo ńlá Ọlọ́run kó bẹ̀rẹ̀ sí fi ara hàn, kó gba ire lónìí, gba ayọ̀, gba ọlá. Bẹ́ẹ̀ ni yóò sì rí, ìlérí yóò sì ṣẹ, ògo Ọlọ́run yóò sì fi ara hàn. O lè pè wá sórí 080-8338-34311 lórí aago wa 080-338-34311. Tó bá ní ìmọ̀ràn tàbí ìbéèrè nípa ògo àti àṣẹ Ọlọ́run, a ó dá ọ lóhùn. Yóò dára fún ọ. A ó pàdé lọ́la. Jésù Olúwa wa. Àmín.